ẹ̀yin ọmọ Yorùbá kò sí tàbí kò sí àní-àní ogun ti dé. Ẹ fi àwọn fídíò bíi 3 àbí 4 hàn yín tẹ́ mọ̀ pé ogun ti dé. Sunday Igboho ti bẹ̀rẹ̀ ogun pẹ̀lú àwọn báńdíìtì. Agbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde, kò sí nǹkan kan, òtútù ó mú mi pẹ̀lú. Ìṣẹ̀lẹ̀ láabi kan mọ́ tún ṣẹlẹ̀ lánàá táwọn báńdíìtì tún ṣe kọlù tó yabo iléèwé kan nílùú Kogi State. Tọ̀yọ́ la rí tá à ń wí, àsí késekése la rí, àsí kàsàkàsà ń bẹ lẹ́yìn tí í ṣe bàbá késekése. Ṣùgbọ́n o, ohun tó wá ṣẹlẹ̀ nílùú Kogi náà ń mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Kí wàá lolóyè Sunday Igboho ṣe? Olóyè Sunday Igboho ti gbéra pápápá, ó ti balẹ̀ kàṣàgbà sílùú Kogi State. Ẹ̀yin náà mọ̀ pé wọn ò tí ì fún un láṣẹ gbòǹtẹ̀ nílùú Ọ̀yọ́ láti wọnú igbó lọ. Báyìí olóyè Sunday Igboho ti délùú Kogi. A ti wà ní Kogi o, gbogbo ẹ̀yin ẹni bí ẹ̀yin Fúlàní, ẹ̀yin ẹ̀pàràmọ́ òṣàwọ̀lú, ẹ disappear, òṣà ti dé. Kí ló ṣẹlẹ̀ góńgó tí Sunday Igboho gbéra tó fi kọrí sílùú Kogi? Lánàá gbogbo yín náà lè mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ọmọ oní ìwé àkàjáde, àwọn ọmọ oní girama SS3 wọ́n ń ṣe WAEC lọ́wọ́. Lánàá òde yìí ní àwọn báńdíìtì ṣèkọlù sí government school kan èyí ní Ìlùkí nílùú Kogi State. Kìí ṣe pé wọ́n ṣe ìkọlù lásán, wọ́n pa ọ̀gá kejì iléèwé yìí tí wọ́n ń pè ní vice principal, wọ́n pa bàbá yìí. Wọ́n kó àwọn ọmọ tó fẹ́ ṣe WAEC lẹ́yìn ìgbà tó yẹ pé wọ́n ti péjọ tí wọ́n ń retí kí invigilator dé. Wọ́n kó àwọn ọmọ yìí, wọ́n ti kó wọn lọ inú igbó. Ṣé rí i pé ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ara alẹ́ Yorùbá náà ni Kogi wà. Ṣé ẹ mọ̀ pé olùtọ́ káràwò ó ń bọ̀ wá kárẹ̀ ẹ̀dẹ́, ṣùgbọ́n ní tínú wa fi wá dùn rẹ o. Ẹ̀yin náà mọ̀ pé torí pé ìjọba gómìnà Ṣèyí Mákindé ò tí ì fún olóyè Sunday Igboho láṣẹ láti wọnú igbó láti lé àwọn èèyàn yìí, ṣùgbọ́n ó ti wá bẹ̀rẹ̀ láti ìlú Kogi báyìí. Ẹ jẹ́ kọ́kọ́ fi fídíò ìgbà tí olóyè Sunday Igboho tó délùú Kogi kí n kọ́kọ́ fi hàn yín kẹ́ ẹ wò. Mo wọ́n padà bọ̀ wá ṣàlàyé àwọn kékeré tó fa àwọn kankan hàn yín. Ẹ wò, àwọn bandits kan sáré pẹ̀lú tí àwọn olóyè Sunday Igboho tí wọ́n kó wọ ìlú Kogi State. Òòṣà ti débẹ̀. Ilé Tolú lọ bá. Mo rò pé yín náà ti rí pé kìí ṣe rí rárá. Sunday Igboho ti káwọn ọmọ ìlú ẹ̀kọ́, wọ́n kó bọ̀ wọ́n kọ̀dà, wọ́n kó ohun ìjà ogun, wọ́n ti balẹ̀ sílùú Kogi. Láti ìlú Kogi ni wọ́n ó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀. Wọ́n wá fẹ́ lé gbogbo àwọn báńdíìtì pátápátá tó wà nù rìsáàfù Kogi. Eléyìí làwọn ènìyàn wá ń sọ níkànnì ayélujára pé irú tá a fẹ́ máa gbọ́ ní irú tá a fẹ́ máa rí ni ká máa rá àwọn akọni ilẹ̀ Yorùbá kí wọ́n máa bá wa bàǹbáàdì àwọn èèyàn yìí. Tí àwọn náà bá ti ń gbọ́ ìjayà pé Ìgbòho ti dé, ẹ̀rù ọ̀kọ̀ọ̀kan máa bà wọ́n gan nínú igbó náà. Ẹ wá jẹ́ àjọbìrẹ̀ wa. Ẹ̀yin olólùfẹ́ mi nílé, mo mọ̀ pé ẹ̀yin lọ́gbọ́n. Ẹ mọ̀ràn wò, sẹ́yìn ò lérò pé
tí Ọ̀yọ́ state ti fẹ́ máa lọ́wọ́ òṣèlú nú. Ṣùgbọ́n àní tí ì lọ ọbẹ̀ àní tí ì tutù iṣu désàlẹ̀ kòkò gangan. A fẹ́ wo itú tí olóyè Sunday Igboho pa nílùú Kogi state. Ìjọba ìmúmúlòyè Sunday Igboho tọ́ba ilé ráwọn ọmọ tìlú Kogi gbàálẹ̀. Táwọn ọmọ tọ̀yọ́ state bá tún wá wà nù gbó, ìgbà náà láti wá mọ̀ pé ejò ti ń lọ́wọ́ nú. Ẹ̀yin olólùfẹ́ mi, kí lè rò tí ẹ drop comment sí kànnì ayélujára yín o comment section. Sẹ́yìn ò lérò pé n tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ rí i pé àwọn olórí ọ̀gá sọ́jà tí wọ́n ti rìtáyà oríṣiríṣi wọn ló ti jáde, bíi Buratai, ìyún ọ̀gágun sọ́jà nígbà kan àná, òun náà sọ pé àwọn báńdíìtì tá à ń wò yìí ọlọ́wọ́ ìjọba nú. Sheikh Gumi tí gbogbo ènìyàn ń bẹnu àtẹ́ lù náà, bàbá náà mọ̀ jáde, ó láwọn ìjọba ọmọ báńdíìtì wọ́n mú kọ wọn mẹ̀mí tí ń gbé. Oríṣiríṣi àwọn èèyàn báhùn. Àwọn ènìyàn ní ṣé Nàìjíríà sọ́jà tó lè lọ Kenya, tó lè lọ Burkina Faso, tó lè lọ àwọn orílẹ̀-èdè káàkiri láti lọ pẹ̀tù sáwọ̀, sáwọn ni wọn wà ní lè mọ tí ń ṣẹlẹ̀ nínú ilé kí wọ́n kógun ja báńdíìtì kí báńdíìtì ọ̀pọ̀ gbèrí mọ́. Ẹ̀yin ló fẹ́ pẹ̀lú tá a ti gan rí níkànnì ayélujára báyìí. Tó pé tá a nípa ní ká wò lóòótọ́, ẹ rí i pé ìdìbò tí ń súnmọ́ o. Inú ọdún tí ń bọ̀ yìí 2027 ni wọ́n ṣe ìdìbò ààrẹ. Ẹ̀yin náà tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé tí ìdìbò bá ti ń súnmọ́ báwọn ní oríṣiríṣi àwọn nǹkan tá a gbọ́ rí, àwọn tá a rí rí ní máa ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tó náà làwọn ènìyàn fi ń lọ mọ́ra wọn pé ọjọ́ gàtẹ́ ọjọ́ gàtẹ́. Pé ṣe é sì pé àwọn kan lọ́wọ́ à ń díẹ̀ náà fẹ́ fi ba ìjọba bàbá Tinubu jẹ́. Sunday Igboho gan sọ bẹ́ẹ̀ lẹ́nu ara rẹ̀. Àwọn kan ní kò sí ń tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀, pé bàbá Tinubu kò ní nǹkan kan ṣe nípa ètò ààbò ni, pé tó bá ní nǹkan kan ṣe ni níbi tí Nàìjíríà dé dúró lónìí, kéèyàn ọmọ lè kó àwọn ọmọ ogun wọnú igbó kó pa àwọn báńdíìtì lọ. Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn sọ níkànnì ayélujára, ṣùgbọ́n àwọn ènìyàn ṣáà ti ń dúró pé Sunday Igboho ti dé ìlú Kogi. A fẹ́ mọ itú, a fẹ́ mọ májíìkì tí ó dàn wò nílùú Kogi tó bá ti rí àwọn tara Kogi gbàlẹ̀. A wàá wò bóyá ìjọba Ọ̀yọ́ state ó wàá sọ pé kó wá gbà wọ́n mọ́lẹ̀ tàbí ó wàá gbà wọ́n mọ́lẹ̀. Ẹ jẹ́ á máa wò. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ subscribe sórí YouTube channel wa, torí pé bí bá ṣe ń lọ àníjì tí yóò di sí lórí ọ̀rọ̀ báńdíìtì yìí, àfi kí gbogbo owó ọjọ́ ọmọ bá ṣe lé báńdíìtì kó lẹ̀ Yorùbá. Ó ti kàn mí, ó ti kàn yín, torí pé tá a bá ní òkan èèyàn tó jẹ́ pé àwọn tí wọ́n jí gbé òkan èèyàn, ìjọ tí ọba kan tí ó kàn yẹn ń kọ́, kò sẹ́ni tí ò lè ṣe o. Ẹ má jẹ́ á rò pé bóyá àwọn ọ̀gbọ́n ni o, àwọn náà gbọ́n o, ṣùgbọ́n nítorí bójú ó yẹ kó dé bá mú ni o. Ó yẹ gbogbo owó ọjọ́ máa sọ ní títí tíjọba àwọ̀ fi bá wa wá solution sọ̀rọ̀ báńdíìtì. Àbíǹgbà báńdíìtì bá kó gbogbo wa ńlẹ̀ tán, ta ni a fẹ́ máa ṣèjọba lé lórí? Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má gbàgbé o, ẹ share fídíò kó kára lé kó kára oko, káwọn ènìyàn mọ ipa tí Sunday Igboho ń kó lórí ọ̀rọ̀ báńdíìtì. Ó ti wà nílùú Kogi, ẹ jẹ́ á máa wò, ẹ subscribe o, torí pé bí bá ṣe ń lọ, wọn ò ní pẹ́ wọnú igbó ní ìlú Kogi.